Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Kiki kocho ambucho mozongo bakucho topu tutu moki kalicha kaki boto antoji kagawachu tozi batu zuli bontu lateke kila chila chichi miki amini gba mẹ́ta amina 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 ya Allah gbogbo ẹni ohun rẹ̀ bá lè ayọ̀dá rẹ̀ láò la bàbá Alhaji àgbà Bismillahirrahmanirrahim la hawla jama'a zaru silami wala quwwata ajiwa nasiru balasa abosirin àjò ni illa billahi aliyyil azim. Àmín nígbà mẹ́ta. Àmín. Ẹgbẹ́ ẹbí ni ẹ máa bọ̀. Ẹgbẹ́ ẹbí ni ẹ máa bọ̀. Bismillah. Ya sayyidi ma khaba man laka yaqsudu ya wahidan fi mulki anta al-ahad ya muntaha suli wa ya kullal muna jai wa sukhuri ya muhaimin ya ahad ya man ala al-arsh al-azim qad istawa min ghairi taqayyuf wala an yuhad. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ẹlẹ́kùn Ìlọrin la wà yìí ìlú tó ṣe pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹyọ kan wọ́n sì ṣe tàfsírì rẹ̀ ẹgẹ́ bó ti pé téèyàn bá ní alhamdu ọpẹ́ bẹ́ẹ̀ bá tún lọ́dọ̀ àwọn tó tún mọ kéwú àwọn ó tún ní ẹ̀yìn òsè nbọlọ ńlọ nbọlọ ńbọ lára alẹ amúdù lásán tá a wí ni ìlú ńlá wà yìí. ẹ jẹ́ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. arrahman rahim. arrahman rahim. مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين آمين الله بابا كي الفاغبا فنغو إلورين آمين àánú ni bàbá wa Sheikh Alimi Ọlọ́run bàbá kẹ́ bàbá wa Alhaji àgbà ní Màsìngbà àmín kó bá wa kẹ́ àlùfáà wọn Sheikh Natajul Adabi rahimahullahu ta'ala àmín Ọlọ́run bàbá kẹ́ bàbá wa oníwàásí àgbáyé àmín abiyama àfáà tó ṣe pé ńgbà tó kú tán ayé sì tún wá ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ jùgbà tí ń bẹ lọ. Allahu Akbar. Ọlọ́run wọlé àrú wa wọ̀nyí mọ́sá sànù oníwàásí àgbáyé. Amina. Ọlọ́run bàbá kẹ́ bàbá wa lágége. Àmín. Bàbá tó ṣe pé gbogbo ohun tí jẹ́ mímọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wá ń bo ní gáréèjì ẹ̀ ọ̀dọ̀ bàbá lágége nìkan lọ.
ọlọ́run bá kẹ́ wọn. Àmín. ọlọ́run bá kẹ́ wọn àgbàlagbà yìí. Àmín. àti gbogbo àwọn àlùfáà àwọn kan bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni nílọrin yìí àwọn kan bẹ ńlọrin yìí wọn ò kéwú lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn sì ní àlùbáríkà. Allahu wọn akbar. ò ké lọ́dọ̀ babalágége wọn ò ké lọ́dọ̀ alájí àgbà wọn ò ké lọ́dọ̀ babalágbàjì wọ́n sì ń bẹ ńlọrin yìí wọ́n sì ní àlùbáríkà. Allahu akbar. àwọn náà inú ilé wọn ọlọ́mọdé àlùbáríkà ọ̀tá ń bẹ. Amina. àwa gbàdúrà sórí baba wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Sheikhu wallahu yahsimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run bàbá kẹ́ àwọn tí bàbá tara wọn jáde. Amina. bàbá ìyá lọ́hùn ọlọ́mọsà bá wa kẹ́ gbogbo wọn. Àmín. wá bá wa ṣe bàbá wa ọlọ́lọ́wọ́ ọba ìlú Ìlọrin pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina. má dààmú ọba Ìlọrin ọlọ́run. Àmín. ọlọ́run tó fìlú Mákà láyàbalẹ̀ fọ́ba Mákà abiyọ́ ni filọ́rin láyàbalẹ̀ fún bàbá ọba Ìlọrin. Àmín. ọ̀làlá ilaha illallah. Amina. mo kí àwọn tí wọ́n dá ìjókòó yìí lẹ̀ àwọn tí wọ́n yé sálájẹ tán àwọn tí wọ́n yé sálájẹ tán àwọn ni wọ́n dárú ìjókòó yìí lẹ̀ fọmọ ọlọ́mọ ẹ máa wá wò inú àwọn kọmitì elétò yìí wàláyì mọ́sínì ẹyọ kan lè má lọ ilé ẹlòmíì nù wọn níjọ́ wọn ti bẹ̀rẹ̀ ọdún kẹsàn-án ni yẹn bá ń pè àwọn ọmọlúwàbí Ìlọrin ẹ̀yin ni sínìọ̀ fáwọn tọ̀hún tí wọ́n ń pè àwọn ọmọlúwàbí. Allahu akbar. gbogbo ń tọ́ba pèrè lọ́mọlúwàbí ńlọrin ẹ̀yin ni sínìọ̀ wọn èyí ṣe tẹ́ ẹ fi jẹ́ sínìọ̀ ẹ wo tẹ́ ẹ kó kalẹ̀ yìí ni ẹ rà á ẹ fẹ́ empower àwọn kan àwọn wo àwọn aláàbọ̀ ara. Allahu akbar. gbogbo ẹni olówó tí ọba ti wo ọmọ lẹ́yìn ẹ̀ ìyá ọ̀jẹ̀ òun náà tàwọn ọmọ ẹ̀ ìgbà tí ń gbádùn lọ́wọ́ tí wọ́n ń lọ àbúrọ́ọ̀dù lọ́ọ́ ṣe sánmà nǹkan wí ń tà wọ́n ni ọlọ́run ń tà wọ́n ni ọlọ́run ń tà wọ́n lọ́wọ́ ni. ìjọ tá a ríran olówó tí ọba ná sójú ọ̀nà ọlọ́run ìjọ tá a ríran olówó tí ọba sàánú ìjọ tá a ríran wò lára olówó tí ọmọ pé yà ń jẹ nìkan ebi gbogbo wa náà la kéwú thumma latus'alunna yawma idhin anin na'im. ọlọ́run níjọ́ tẹ́ ẹ wòran wọn nù ilé tó ọkọ jí hàn àbí ọgbọ̀n sí díàrú èyí sírò owó ẹ̀ níbo ló ti rí. ẹlòmíì kọ́lé dépò pé bójú ò bá rọ̀ wọn mọ́ nínú ilé ẹ wá wo tiwa ọ bẹ̀rẹ̀ kíkan báyìí láti mọ̀ pé òjò dé. ẹ lọ́ọ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá múra pẹ̀lú owó tẹ́ ẹ ní ní á wọ àlìjẹ́nnà sí. Allahu akbar. ìta àfilẹ̀ má wọ àlìjẹ́nnà sí olówó kan ìyẹn sọ pé àfi ìta àfilẹ̀ má wọ àlìjẹ́nnà sí olówó kan òun ní tó bá fowó ẹ̀ jagun sójú ọ̀nà ọlọ́run. irú àwọn wo lápèjúwe ẹ wo bàbá Sàràkí ẹ sọ létọkọ ilé mélòó bàbá Sàràkí kọ́ èmi èso lóṣèlú o kẹ máa gbé lọ bí òṣèlú ìran mi kan ò sí nínú òṣèlú àáfà nínú ọmọ bàbá mi èmi náà ni alágbẹjọ́rò ìyá kan ló bẹ mi ẹ kìí sòṣèlú báwa ti wà ń lé wa nù àmọ́ ntọ́ bá jọ nǹkan là á fi wé nǹkan ẹ dákun ẹrù ń bẹ́ lẹ̀ wájú ọlọ́run ẹjọ́ pọ̀ lẹ̀ wájú ọlọ́run tayọ lè mọ́ mú àdúgbò wa mu sìgá. Allahu akbar. kó mú. idha kana fi'lu al-mari yahdi ila al-huda. ẹ dákun gbogbo bàbá wa ìmáàmù àgbà fúnlù Ìlọrin ọlọ́run bá wa dúró tì wọ́n. Àmín. bàbá wa ìmáàmù ìmọ̀lé àwọn àfa wa nù ní ọlọ́run bá wa dúró tì wọ́n. Àmín. bàbá wa ìmáàmù Gàmbàrí ọlọ́run bá wa dúró tì wọ́n. Àmín. bàbá wa àfa wa Jánásì ọlọ́run bá wa dúró tì wọ́n. Àmín. bàbá wa àfa Arábàná ọlọ́run bá wa dúró tì wọ́n. Àmín. àfa wa àgbà bàbá wa olólùfẹ́ ni tí ń bá ń kéwú téèyàn bá ń kéwú a máa dùn mọ́ bàbá náà àfa ni wọ́n dáńbọ̀rọ̀ nínú tí dáńbọ̀rọ̀ nínú bá rẹ̀ ti ń kéwú inú yóò sì máa dùn ó sì fẹ́rẹ̀ ẹ̀ ọlọ́run àlékún àlàáfíà gbogbo ògbà máa ṣe fún bàbá wa dáńbọ̀rọ̀ nù. Àmín. mùkádàmù àgbà fún gbogbo olú Ìlọrin nu ìwọ́tọ̀ bá ń jẹ́ mùkádàmù
ọ̀gá yín nù àwọn ọlọ́lá tí ń bẹ ń jòkó ń bí bí n bá débi àdúrà yín máa dá akọ yín bí n bá sì dá akọ yín ẹgbà pọ́lọ́run ti dá akọ yín àmọ́ barista mo kí yín púpọ̀ iṣẹ́ kan nílẹ̀ yẹn àtọmọ ìyá mi jọ ń ṣe èyí tí wọ́n fi wá kó bọ̀ǹkà yín mọ́lé ẹ̀yin méjèèjì ọlọ́mọdé wọn gbérú ẹ̀ wá dọ̀ yín. Amina. ẹ dákun ẹ bá ń sáámi. Amin. Waziri, you are welcome to this august occasion. Inú wa dùn gbàtà rí yín. àwọn èèyàn ṣàánú àwọn èèyàn bí ẹwọ nǹkan láì ṣe pé a ṣe empower fún àdúgbò nǹkan ẹwọ nǹkan lọ́dọọdún ni o ọdún kẹsàn-án ni. Idha kana kéèkàn yìí ni. akramakumullah. Bàbá Waziri aláàánú ni ẹni tí ràn yẹn lọ́wọ́ ni àwọn èèyàn wọ́n máa ròyìn yín gan nítorí bá sì ń fẹ́ Ọlọ́run ó ṣe fún ọ. Àmín. sẹ́ẹ̀rì pé bàbá Sàràkí mo ti lọ ń bọ̀ ń bẹ́ o. brọ́dà wa Waziri brọ́dà là á pè ọ́ lórí mi ti ń wọ iye àgbà dàrú láàrin èmi rẹ. Ọlọ́run ó lè jù mí lọ Yàsín mo lè jù lọ àmọ́ àwọn àfa bàbá ti fẹ́ gbowó lọ́wọ́ èèyàn máa pé ẹ sà Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ torí owó òun ni. Waziri mo fẹ́ kọ́ jẹ́nu wa ó dùn ní ìlú ni pé kí ni kọ́ wo kí ni lákàn ọkùnrin yìí wọ́n yìí káàyàn lẹ́yìn ìníyìn lọ́ọ́ wà á irú àwọn wo ni ara oko bọ́ sọ́hún àwa lọ dúró lẹ́yìn àwọn ọmọ wa pé ẹ wò pàkọ́ àwọn àfa wọn èyí bó ti wá rẹpísẹ́ǹtì Waziri ìhun náà dáa yọ̀ọ̀bà wa jíṣẹ́ fún Waziri ni. program wa yìí sì ní bàbá tó rẹpísẹ́ǹtì Waziri bàbá wọ ọba Ìlọrin la fi pèrí 27 years ẹ bá wa pe Waziri ẹ má bínú kíní yìí wọ́n ti ta tẹ́lá náà òjò tọrọ ọ̀rọ̀ lẹ́yìn àná wá wó gbogbo ẹ̀lú lẹ̀ ó ti wá yí ẹ̀pẹ̀ tí wọ́n bá ti wá pátákùn bá ti wá fẹ́ bí bá ti ń gbẹ yọmọ kíní yẹ̀pẹ̀ ni yọmọ bọ́ọ̀lẹ̀ ẹ má bínú àwọn àti inú èsì lẹ́yìn mọ́ wà ó ti má wà la gbogbo náà di ọ̀tún la mẹ́wàá dé rí ara tiwa ni. a ṣe kíza fún olówó mi njọ́ àlìkìyàmọ̀ àwọn àfa tá à ń pè yín mọ̀lúdì tẹ̀ ń yọrí bọ́rọ́ àmọ́ tẹ́ ẹ bá lọ́ bá wáyé pé wọ́n ní bàbá wọn bá lọ ní jòkó ẹ̀ wá ẹ bá ní gómìnà ń bẹ ń jòkó ẹ̀ dà wọn lóhùn ẹ̀ wá àmọ́ àwọn àfa àtàbà ṣe mọ́lúdì ẹ̀ wá ní àfa problem wọn pọ̀ njọ́ àlìkìyàmọ̀ ẹ̀ mọ̀nà tá gbà yọ sí yín bọ́lá ọba ti ní àfa Buhari sa èèyàn bíi 40 torí bọ́lọ́hún ti sẹ́nu sa èèyàn bíi 40 ń dúró báyìí mọ dé ẹ̀yin olówó tẹ̀ ẹ̀ ṣe tọ́lọ́hún mà nílùú yìí ọba ti náà ọgbẹ́ àjùbárí èmi àti ìbọn dáàrí adé lọ́dún ọlọ́ọ̀bá dé lọ́dún sáájú lọ́dún wọ́n gbé yá yìí. Waziri bọ́ ọba délé sọ fún ọláwọ̀ èèyàn dábìrà fáwọn ẹni ẹlẹ́ni ẹ wo àwọn ìlàrí Ọlọ́run ẹ wò wọ́n Ọlọ́run fún ọ lẹ́sẹ̀ ó sì ní ọmọ wúlò bàbá ní kí tiwa náà ọmọ wúlò ta ní òbí. Allah. bẹ́ẹ̀ bá tún rìn sàá ẹ rẹ̀ ni Ọlọ́run bò lẹ́nu báyìí Ọlọ́run ní kò ní wúlò bó ti yà á kalẹ̀ ni. bàbá ní tiwa náà ò rí bẹ́ẹ̀ ta ní òbí. Allah. bẹ́ẹ̀ bá tún lọ sàá la ilaha illallah ẹ rẹ̀ ni Ọlọ́run kọ́ méjèèjì fún àmọ́ ní ọkà wérùn ni kò jẹ́ orí nà. bàbá ṣe bẹ́ẹ̀ fáwọn náà kí la ṣe kò sí. àwọn emirate yìí àwọn wá sa ọpọlọ ara wọn jọ pé bàbá ní adá kílọ̀bù lẹ̀ nísìn yóò kún kọ́dà gbogbo àwọn aláya harami ni wọ́n wà irun táwọn ń wánu
àwọn ọmọ tí wọ́n ti lọ́ọ́ fi bọ́tàwé lọ sí gbogbo gbáyà àwọn wàá wá wọn àjòkó wájú àwọn emirate rò pé ládàwó láàrin bẹ̀ wọ́n àfi àtúnjìyà ni tọ́lá nìkan ò ní rí wọ́tàmẹ́lọ̀ kókó wọn ò ní jẹ́ ọ̀rọ̀ wọn sì ná. إذا كان فعل المرء يهدي إلى الهدى ẹlẹ́gbẹ̀ẹ́ ní Allahu Akbar. بقول وفعل وهو في الناس أفضل. ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀yin ọlọ́lá tá a pè wàláyé adúpẹ́pẹ́ fojúre náà jòkó yìí bẹ́ẹ̀ bá fojúre náà jòkó yìí ó fojúre náà gbèsè ayé ẹ̀ torí Ìlọrin ni àbítẹ́ bá sọmọ Ìlọrin lókù mo wo gbogbo ayé lẹ́yìn Mákà àti Mọ̀dínà kò sí tó tó Ìlọrin mọ́. Allahu Akbar. bí ẹ bá ṣe bẹ́tìlà tí kì gan tí ẹ ṣe ara mi Mọ̀dínà ìlú mi ni Mákà àti Mọ̀dínà wọn gan fẹ́ kọ́ fẹ́ mọ́ tó Ìlọrin àmọ́ torí ọ̀nà méjèèjì ni kì í ṣẹgbẹ́ Ìlọrin Ìlọrin wa ń já buru ẹ̀. Allahu Akbar. àwọn kankan bẹ́ẹ̀ lọrin ní ẹ wà lọ gbogbo ayé kò sí mbẹ̀ mọ́ Ìlọrin ìlọlọ́run fún ẹ lọ wo kú ọ bẹ́ẹ̀ bá dé kú ọ àníyàn rẹ lọ́lọ́run fi gbàdúrà ẹ bá ti jókòó ráǹdì olú ẹ nísìn tí wọ́n sọ sáàrin tí wọ́n sàn pé wọ́n ti iṣẹ́ tí owó tó ti fún wa lówó so ti fún wa náà sàmọ́ ṣe ámì wọ́n máa kí n tí wọ́n ké fún ní kú ọnu àdúrà rẹ ọgbà kò símbòmí mọ́. Allahu Akbar. ní kú ọ kátó akẹ́ bí yàrá tiẹ̀ wá wò yìí wọn kọ́kọ́ dúró ń tọ́ ọba lọ́rin ní pé ọlọ́run wọlá Sheikh Alimi ní tí mo bá wá láti Èkó náà nù ni mo wá fi Sheikh Alimi bẹ̀wọ̀ ọlọ́run ni wọlá Sheikh Alimi ń padà lè kó wọlá àwọn àgbààgbà àfà nílùú yìí táwọn òbí inú ara wọn bíi tiwa yìí o táwọn gbádùn gidi tí èsì àwọn tiwa tá a gbádùn láyé mọ́ ní sí àwọn àfà wọn sọ pé àfi tọ́fọ́ láwọn ọbẹ̀ lọ́hùn àdúrà rẹ̀ ó sì gbà kó tó dọ̀hùn. gbogbo àwọn àfáàtà bátàǹfọ́ láwọn ọbẹ̀ lọ́hùn ni àwọn wọn bára wọn sọ̀tà. bẹ́ẹ̀ yìí bá dálé kéwúlẹ̀ tí ò kún èkejì rẹ̀ tó láṣìírí ó sì fún pé ń gbà. gbogbo àwọn bàbá tẹ̀ ń gbọ́ ọkọ wọn wọn sì fún tiẹ̀ náà kún àwa tòní ẹlòmíín lọ́ọ́ rí ìjímèrè odidi ọlọ́ọ̀rí mọ̀bí tí ó ti sàṣàlátù ìjímèrè. gbogbo àwọn bàbá wọn yẹn tẹ́ sàṣà látúlẹ̀ mẹ́rin ní Ìlọrin yìí wọ́n ṣe fi sabilillah wọn ò ṣe torí ayé gbogbo ń táwa ń dálẹ̀ lóye lónìí káyọ̀ bá rí wa ni káyọ̀ lè mọ̀ pé wà là ń lọ ni káyọ̀ lè mọ̀ pé wà là ń sọ̀rọ̀ ni ńgbò látò wá bárò àwọn àfi ká máa fọlá àwọn ọbẹ̀ lọ́hùn torí náà waziri bọ́ ọba délé jíṣẹ́ fún wọn náà ó lò fojú rẹ̀ rí báyìí ní ọ̀gá ọba yẹn pé 500 lẹ́lẹ́ fún wọn ẹ̀dí ó pé 5 million torí tí wọ́n dá lára ń bẹ̀ ni àwọn tí ò tó yín gan wọ́n dá ara tẹ irú yìí tẹ fẹ́ dáhùn o wọ́n dá ara ń bẹ̀ o kọ́dà bọ́ bá ṣe dá kọ́ ya kínní yìí lọ pé ẹ̀ rí táwọn ọmọ ní interface empowerment ni àwọn olóṣèlú àwọn gbọ́n àmọ́ bọ́lá wọn ò ti ṣe olóṣèlú ní jẹ́lì kìámà wọ́n wàá kó gbogbo wájọ sí irú yàyà wọ́n fẹ́ ṣe empowerment ní gbogbo àwọn yòó ń yàtọ̀ yẹ kí wọ́n wà lábẹ́ ọkọ̀ wọn àwọn náà dà wá ní dàgbọ́ ẹnìkan kọ́ wọ̀dà pé lágbájá Buhari ni o èmi nù Buhari ni o wọ́n á jókòó nígbà wọn bá ṣe tán ẹ̀rọ ọlọ́ta kìí ṣe irú eléyìí o irú eléyìí dáadáa yìí kọ́ yìí tán ti lò ń bì kan wọ́n wá tó kun wọ́n wá tó kalẹ̀ àwọn tó wọ́n máa ń nara wọn wọ́n ti fún yàdámọ̀ lóṣù tó kọjá ókè ọlọ́run mọ́sà ká òsì kúrò lára wa ọlọ́run. àmín. ṣe é rí òsì la ilaha illallah àwọn ọkùnrin náà máa ń nara wọn ìwọ ti gbọ̀kadà ní lásìá ti pa ṣe wọn kìíní kílípà gẹrun ẹ̀yin olóṣèlú ẹ ti ẹ̀bẹ̀rù ọlọ́run kílípà gẹrun ọmọ yín mélòó ní gẹrun ọmọ yín mélòó ló ní sàlún kìíní tán fi gẹrun ti ń gẹrun láàkó gbé kílípà kalẹ̀ àmọ́ tọ̀hún náà ní dá kan mọ̀ nígbà òun náà ti mu Colorado mọ́ gbogbo ẹ̀ tí ọ̀dá kan mọ̀ á gbé kílípà lílẹ̀ wá ń pẹ́ àmọ́ ìyá mi èmi náà rí tèmi ìyá lórí ni oore wo ni mẹ́mí yìí ibi oore la wà yìí oore ní ètí wọ́n ń pè lóore ní masini ní àwọn emirate kò sí pé ọmọ ìyá mi mọ̀ra fún no gbogbo nǹkan ni wọ́n kó kalẹ̀ yìí masini wà ń bí ríran
kò sí pé ńgbà náà àbúrò bọ̀dá mi ni mo kọ́ pẹ̀ sí no. Ẹ̀yin tí ẹ dá ètò yìí lẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ ní kánjú kú. Amina. Ẹni bá fẹ́ kọ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún kó ṣe àmì fún wọn. Amina. Irú àwọn tó yẹ kẹ́ ẹ máa pè á sí nìyí. Irú tó yẹ kẹ́ ẹ máa pè á sí nìyí. Ẹ pé gómìnà ni. Ẹ pààrà ọdún ẹ ní. Adúgbò fún gómìnà wa wọ́n fún wa lówó. Ta ló tún kù? Gbogbo àwọn tí ń wá Saliu Musa fẹ́ hẹ̀ lọ́dún ẹ ní. Ìsìmọ̀ síkàdéhùn. Wàláyì Saliu Musa fó síkàdéhùn. Dọ́dọ̀ former senate president. Òun náà síkàdéhùn. Sì máa fẹ́ ọ̀nà wọn lẹ̀ kẹ́ ẹ máa fọwọ́ sọ̀yà pé àwa emirate ẹ sọ wọn lẹ́nu. Ìlú wọn ní erílẹ̀-èdè wọn ní bí wọn bá tún sí Ọlọ́run bí wọn. Ìlú wọn ní afani biladi wa injarati alayya azizatun ahali wa indannu alayya kiramu. Ọmọ Ìlọrin tí ó bá sáré kí Ìlọrin lọ wájú kì í sọ ọmọ Ìlọrin ọmọ àlè ni. Nínú ìdàgbàsókè Ìlọrin lẹ́ ń ṣe lé nìyí. Nítorí ẹ̀ka bá ń bí la báyìí níbo níbẹ̀ lóde ọba ní ọba gan lọ́wọ́ ní ọba gan ní bí ọmọbìnrin ọba ní kìnìún náà wà. Ọlọ́run a dúpẹ́ fún ẹ. Alhamdulillah. A dúpẹ́ fún gbogbo yín yán gbogbo ẹ̀yin ìyá wa jankan jankan ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́ ń jòkó gbogbo yín la kí Ọlọ́run ò ní pa yín lẹ́kún ìdí àgbọn akínyín púpọ̀ sà Ọlọ́run ò ní pa yín lẹ́kún. Ọ̀rọ̀ mi méjì náà ní kí n tó máa lọ. So ti yín Ọlọ́run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ajẹ́túmọ̀ bí yín Ọlọ́run náà kí n gbọ́. يا سيدي ما خاب من لك يقصد يا واحدا في ملكي أنت الأحد. Ọlọ́run òun nìkan lẹ́yọ̀ kan òun là so gbogbo wa yìí kọ̀ sáso láàrin wa alábùrò alẹ́gbọ̀n alọ́mọ̀ọ́yá alọ́bàkan àní gbogbo ẹ̀ Ọlọ́run òun dúró tiẹ̀ wáhàdà ẹ̀yọ̀ kan. وأول وآخر وأول Ọlọ́run làkọ́kọ́ bàbá ń kà bọ̀ bàbá wọn bá lọ́rin tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ Ọlọ́run jẹ́ àríwọ̀n pẹ́jẹ́ mi wọ́n gùn àwọn ni ọba kọkànlá àwọn kan wí rédèrèdè níjọ́ tí yàn sọ kọkànlá ní ọlọ́ba kọkànlá èmi wọ́n lè wọ́n yọ lóye. Ilé alimi wá sí bá dìtẹ̀ ni èèyàn wà láyé yóò dàbí gbà tí ò sí bẹ́ẹ̀ bá bá léyìí tẹ́ bá dìtẹ̀ léyìí àmọ́ tí wọ́n rì mọ́ bẹ́ẹ̀. وأول Ilé alimi kò ṣeé dojú ìjà kọ wàláì bolówó kan bá lóun ní owó òun wá dojú ìjà kọ nílé alimi wàláì yóò dolo sí kò tó wá ní ìmọ̀ pàtó owó tó ní. هو أول àṣé Ọlọ́run ìwọ làkọ́kọ́ balógun àkọ́kọ́ ẹ̀yin kọ́ rárá ẹ wò tán àwọn kan ti jẹ kẹ́ tó jẹ. Mọ́gàjí àkọ́kọ́ náà nù ni wọ́n ń tàn ní ọba mọ́gàjí àwọn kan ti jẹ kó tó débẹ̀ àfọwọ́sí àkọ́kọ́ ní lọ ni bó o ti jẹ́ àkọ́kọ́ ebó kú ẹlòmíì ó sì tún jẹ lẹ́yìn tiẹ̀ àmọ́ Ọlọ́run òun nìkan. وآخر gbogbo wa tá a tún wá ń bẹ nínú ayé lẹ́nu mẹ́rin ayé yìí gbogbo aláwa palẹ̀mọ́ lákọ̀ọ́rí sálì kìyàmà yóò wá kọ́ Ọlọ́run nìkan òun ní ọkàn yìí gbogbo tí ń mí lókè tí ń mí lọlẹ̀ ajábọ̀ yọkọ̀ Ọlọ́run bọ́n bá ń ṣiṣẹ́ aburú sọ́ra rẹ tètè yí padà kí ikú ó tó dé bọ́n bá ní kéètò ọmọnìkejì rẹ lẹ́yìn
torí pé àwa àfa la ni kì í ta ẹ̀yẹn mọ́tò bá wa pín mọ́ àwọn àfa àwọn ni kì í ta ẹ bá fẹ́ nìkan jẹ́ national mission nísìnyí tẹ́ ẹ dẹ́gbẹ́lẹ̀ tẹ́ wá níwọ̀ ní national mission náà o àwa débi yìgì wọ́n ní kó sọ̀rọ̀ ọlọ́run sì fọ àlùbáríkà sọ̀rọ̀ rẹ̀ ó lóhùn dáadáa báwo tí ń kọ́ ọkọ̀ ìyàwó wo tí ń ṣe náà ni ó di máa ṣe táwọn káwọn obìnrin fẹ́ràn orí gàbáwọn kọ́lọ́n jí ó ṣe bẹ́ẹ̀ ni ó wọ́n máa fà lówó àwọn àfa àtàn jòkó wọ́n máa wò ó ẹ bá ti di pé owó ń pọ̀ wọ́n rí i pé wá 1000 tó bí mẹ́fà nǹkan tí ń wọnú àpò ẹ gbọ́ táwọn àgbàlagbà wọn kẹ ẹni ṣẹ́jú méjì náà lókun ṣẹ́jú méjì náà lókun kéé tánu wọn ò fi ọ́ pa owó kọ́pọ̀ nù. huwa akhirun. ọlọ́run ìwọ ló gbẹ̀yìn kálukú gbogbo ẹ̀yin tẹ́ ní nǹkan tẹ́ ẹ lẹ́rìí mọ́lẹ̀ ó ń dè nǹkankan ẹgbẹ́ olúgbòhùn ẹ̀ ń dààmú ara yín ni ẹ kú ọlọ́run nìkan ni ó gbẹ̀yìn. wal batin huwa zahirun. ẹ wo ọlọ́run nìkan òun ló tún wá pamọ́ jù. gbogbo wa yìí kò sí bá a ti lè sápamọ́ tó wà nìkan ó rí wa ebi nìkan la fẹ́ sápamọ́ sí àmọ́ náà ń pamọ́ kò fi rẹ̀ hàn wá bàbá bí àwọn ọmọ rẹ̀ márààrún ó wá kó ọ̀bẹ lé wọn lọ́wọ́ bàbá ni mo fẹ́ kú ìmúra èyí tí ń wò títàn ti ń dé ṣé bá àwọn àfa àwọn àgbà nílọrin ní wọ́n ti súnmọ́ lọ́hùn tó ní tí ń bá ń kú sáà tí wọ́n kú wọ́n mọ̀ mọ́ pé ìmúra tí ń lọ bàbá wa pa àwọn ọmọ rẹ̀ márààrún ìwọ àgbà wọn mọ̀bẹ kan bẹ̀ ìwọ tó tẹ̀lé ìwọ náà mọ̀bẹ kan àwọn márààrún wa mọ̀bẹ ó ní gbogbo yín ẹ lọ bi tí ò sí ọlọ́run tẹ́nìkan kan ò ní rí yín ẹ lọ bá ń dú àkọ́kọ́ kan ní ẹ bá ń dú wa ẹlòmíì kọrí sọ́nà alápá ọwọ́ gbó lọ owó èyí wọ̀ òun kọ̀rẹ́ nìkan ó dú tiẹ̀ ẹlòmíì tilẹ̀kùn mọ́rí ó dú tiẹ̀ ọwọ́ akọ́mọ baby of the house èyí tó kẹ́yìn òun wá dé ọfà kọlọ́rùn dé ọbẹ̀ àkùkọ kò dú àwọn ẹ̀gbọ́n wọn èyí ṣe wo orí ibi tó jẹ yá sílẹ̀ kò fọkọ wọ bẹ ọlọ́run ní bàbá rẹ̀ wá ní ẹ̀dẹ́ èyí ṣe wo òdú tiẹ̀ ni ó ní aláàjì nígbà yẹn níbi tẹ́nì kankan ò ti rí wa mo wá wò pé mo wá fẹ́ dù tọ́lọ́wọ́n ọmọ wò mí báyìí. huwa batinun laysa al-uyunu tara'u. ẹ dàpọ̀ ẹkùn síbẹ̀. huwa batinun laysa al-uyunu tara'u. ọlọ́run ní al-batin laysa al-uyunu tara'u ojú kan ò rí bàbá ló lé gbé tó bá ká sí òkè báyìí ọ̀n tanra rẹ̀ nígbà bá fẹ́ ṣubú ó fi kejì lélẹ̀ ọlọ́run wa pamọ́ ẹ̀ sì ń bẹ lára kó wa nígbà ọlọ́run fẹ́ tó fẹ́ dá ọ̀rọ̀ mọ́ àwọn dókítà lẹ́nu àwọn dókítà alábẹ́ wọn ò mọ bí ẹ̀mí wà ẹ̀mí ni ẹja amúdú ò ní jáde kúrò lára ọkùnrin yìí àmọ́ rẹ̀ yìí náwó púpọ̀ ọlọ́run ò fún dókítà kò sẹ́ni ó lè rí ní sì ń bẹ nú ara wa bí ọba sì jáde ẹnìkan ò ní rí níta fún mọ̀ pé ti kúrò lára eléyìí náà ni pé yóò ju gbogbo ẹ̀ lẹ̀. huwa batin. huwa batinun laysa al-uyunu tarahu. ọba tẹnìkan ò rí àwa fọlọ́run tá a yin ni àfi bẹ́ẹ̀ lọ́run fún gbogbo wa tá à ń bẹ́ ń bílẹ̀ ni dákun abẹ́ọ́ ni má jẹ́ àti ìmọ̀ pè ọ́. Àmín àmín. ẹ dákun ẹ tí ọba sáámi ẹ ṣe tiẹ̀ pọ̀ mọ́ ti yín. Àmínà. ọ̀rọ̀ kínní. Subhanallahi. o ti kínní wọn bọnu púpọ̀ ìwà gbọ́n tó ń wí. Subhanallahi. mímọ́ ọlọ́run ẹ̀yin emirate. Alladhi a'tana Ibrahima zal qarinayni. mímọ́ ọlọ́run tó fún wa ní bàbá wọ ọba Ìlọrin ọba tó kájú àyè ẹ̀ ọba tó kájú àsìkò ẹ̀ ọba tó ti pé bọ́ ọba lọ́jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n lọ́ba Ìlọrin kò sí ní téèyàn fẹ́ ní gbogbo ẹ̀ ń bẹ lára ọba Ìlọrin mímọ́ ọlọ́run tó fi bàbá ta wá lọ́rẹ.
احفظه اللهم من سوء الزمان. ọlọ́run bá wa sọ̀rọ̀ bá wa bá lọ́rin níbi aburú rúgbà. mọ̀jẹ̀ ọkọlù bàbá mọ̀jẹ̀ ọkọlù gbogbo àwọn bá ń gbọ́ láwọn. كما حفظت سيدنا إبراهيم من نمروزا. èyí tá a bẹ lọ́run fún bàbá wa bá lọ́rin ni bọ́lọ́wọ́n bá ti ṣe tọ́lọ́run ṣàánú ànábì Ibrahima lọ́dọ̀ nàmúrúzù ọlọ́mọ́sà ṣàánú bàbá náà. يتحلى بأخلاق أجدادي. bàbá wa bá lọ́rin tòní wọ́n á mọ ẹ̀rí wọ́n á mọ ṣọ̀ṣọ́ pẹ̀lú ìwà àwọn bàbá wọn. وأجداد تزينوا بأخلاق محمد. àwọn bàbá wọn tó bí wọn àwọn náà máa wá ṣọ̀ṣọ́ ọ̀ṣọ́ tí wọ́n táwọn náà wá ń ṣe pẹ̀lú ìwà wọ́n wá fi ìwà tí wọ́n jọ tànẹ́bù Muhammad. كيف يكون إيلورين مدينة مباركة. èsè ọyẹ kọ́ mọ̀ lọ́rí wọ́n ní ẹ pariwo ṣéwù. كيف يكون إيلورين مدينة مباركة. ẹ dàgbẹ́ tún ṣe ṣéwù ṣéwù. bá ń gbé lọ́dọ̀ ẹni tí wàsíìrì rán wá kí bàbá wa bá lọ lórí pé wàsíìrì rán yẹn wá o. èèbọ̀ bá ti káyàn tán kó gbé wá kí n dákọ̀ àwọn tí ò wá. ẹ ṣe ṣéwù. كيف يكون إيلورين. jẹ́ ń dákọ̀ àwọn tí ò wá náà. ẹ dúró wájú mi báyìí. gbogbo èèyàn lápè bàbá wa ọlọ́wọ́n jà rí yín pẹ́ ẹ̀mí yín ó gùn àwọn tá a pè tí wọ́n wá àwọn náà la fi hàn yín o gómìnà wọn ò wá àmọ́ wọ́n fowó ránṣẹ́ sí wa àti ìrí former senate president ọlọ́mọgbèsùbù tààlà tó rí àti ìrí bàbá Saliu Mustapha tààlà tó rí ẹ má dákọ̀ àti ìrí Yaman a sì ti rí èèyàn dáadáa ni àti rí Akeem Lawal àti rí Bọ́lájí Abdullahi ọlọ́wọ́ ẹ̀mí ni yóò gùn dáadáa sà Bọ́lájí Abdullahi ti dé òun ni àwọn ni ó tó bá wọn ó tó bá wọn. ọba tó káyà tó ka ẹ̀yìn ọba Ìlọrin níjẹ́ báwọn. UK ni bàbá tí ń wò wáyé mufti ọlọ́njọ́ dáa fún mufti ọ̀rẹ́ mi dáadáa ọlọ́mọ gbèsùkú mọ́kànlá bùkù. amiina. mufti náà bísí mufti wa aran yẹn wa ẹni mufti náà wa àná jòkó yìí mufti lọ́rọ̀ wọn wá báwọn bàbá tí ń wò yín báwọn láti UK ayé ti súnmọ́ra wọn yìí la n tàn sí làwọn bàbá ń wò lọ́kàn wọn. èmi náà sì wà ọlọ́run bùn yín lẹ́mìí ńgbà mo rí pé mi ò bá mọ wa gbádá ẹlẹ́gbẹ̀ẹ́ ní Allahu Akbar bẹ́ẹ̀ ti lè pe ọlọ́run mọ́nu ẹ pe ẹlẹ́ẹ̀kẹta bí kọ́ dá wa lóhùn. afáyàyà. kayfa yakunu Ilorin. Ibrahim Ajia bẹ́ẹ̀ ni ọmọlúwàbí èèyàn ni. Kásá bó ti rí nu ọlọ́run ló ṣe tọ́ba lọ́rin báwọn ọlọ́run ló ṣe tiwọn bẹ́ẹ̀ sáré wọn ti lọlẹ̀ díẹ̀ afáyàyà. kayfa yakunu Ilorin madinata mubarakata. àwọn ọmọ Ìlọrin ó yẹ ká ṣèwádìí pé èyí ṣe tọ́lọ́run fi ṣe Ìlọrin nílùú àlùbáríkà ó yẹ ká wádìí pé ìlú yìí lálùbáríkà púpọ̀ bọ́rọ̀ yẹn dàrú wọ́n bá dé lọ́rin ọ̀rọ̀ rẹ̀ ó sì tò bára bá níyàn tó bá wọ̀ lọ́rin wá ọlọ́run ó sì dẹ̀ la bí ìyàwó ọmọ bá jẹ́ yẹn tó bá dé lọ́rin ọlọ́run ó sì mú lọ́mọ bàbá kan bá dàn láńlọ́ọ̀dù ni ọ́fíìsì àlọ́kọ́ wọ́n bá gbé jẹnẹrétọ̀ lọ nígbà wọ́n gbé jẹnẹrétọ̀ ọ̀rẹ́ rẹ̀ wá ọ̀rẹ́ rẹ̀ wá ní èyí ṣe tí gbogbo àwọn onílé rẹ̀ ń bẹ́ta báyìí
wọ́n gbé jẹnẹrétọ̀ yìí ó ní dúró kó ogun wọn wá wọ́n wá kó wọn síwájú ẹ̀ ìlú wo ni wọ́n ní ọmọ kẹ́ni ni dúró báyìí ìlú wo ni wọ́n ìwọ ìlú wo ni wọ́n ní Ìlọrin ni ìwọ dúró báyìí ìlú wo ni wọ́n Ìlọrin ni dúró báyìí ìwọ ńkọ́ ọwọ́ àṣà àwọn Ìlọrin sẹ́gbẹ̀ẹ́ yìí ọ̀sà àwọn ìlú mi sẹ́gbẹ̀ẹ́ ó ní sọ orí jẹnẹrétọ̀ tó ń wá sáàárín àwọn tí èsì Ìlọrin yìí àmọ́ bá wá ṣe kó o ní àwọn eléyìí ni ọwọ́ àsọdọ̀ ẹ̀. kayfa yakunu Ilorin madinatan mubarakatan. èsè bó lọ́lọ́run ṣe lọ nílùú Alubarika bẹ́ẹ̀ni Alubarika la wà ń bẹ̀ yìí ìlú ta èjà ìlú mi wọn apara wọn lọ nítorí ọ̀rọ̀ òṣèlú Ìlọrin yẹ kàn babaláàbù ẹ bá dọ̀ tó kọjá tó ti ké nítorí pé àwọn eléyìí bbb àwọn eléyìí rrr sáwọn bíbí wọn dúró ta yìí ẹ bá jẹ́ pé yọ bẹ́ẹ̀ kan abáyín ẹni wọlé ọ̀tán a lè ṣe jù báwọn lọ kí ló jó rí bẹ́ẹ̀ Alubarika lọ́lọ́run fi sí lọ ni ìlú kan wọ́n máa sun lé ńlá lọ ni wọ́n máa sun èèyàn ńlá lọ inú Alubarika tó lọ́wọ́ ṣe fún lọ́rin nìyẹn àwọn bàbá àná wọ́n ti tọrọ ẹ̀ kalẹ̀ wọ́n sáré òní kalẹ̀ fáwọn tá à ń bọ̀ àwa tòní àárẹ̀ òní asákalẹ̀ fáwọn ọmọ wa ti ń bọ̀ àwọn tàná ni wọ́n sáré tòní kalẹ̀ láàrin gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ láàrin kíbi ó wà ẹ̀rù ọba yẹn eré wo làwa fẹ́ sákalẹ̀ dà wọ́n mọ́ wa eré wo la fẹ́ sá. li'anna salatina li'ula. torí pé àwọn ọlá àtàná àwọn ọlá àkọ́kọ́. wa ulama'u solihi salafi. àtàwọn àfáà tí wọ́n dá tí wọ́n yàtọ̀ sẹ́mi rẹ̀ salaf tí wọ́n ti kọjá lọ. sa'alullaha al-amna. wọ́n tọrọ ni kí ni wọ́n tọrọ amna ìfọ̀kànbalẹ̀ peace ni wọ́n tọrọ fúlù tẹ̀ wá ń bẹ̀. wal hubba. wọ́n sì tún tọrọ ńgbà wọ́n tọrọ peace tán wọ́n wá tọrọ love hubba. لهذه مدينة إلورين. wọ́n tọrọ gbogbo ẹ̀ yẹ́yẹ́ fún lọ́rin ìlú lọ́rin ni wọ́n tọrọ gbogbo ẹ̀ fún. ما من يوم جديد. mo kí pápá mádìbò ọ̀rẹ́ mi àwọn náà ń bẹ ní London wọn ọlọmọsàjà wa náà débẹ̀ sẹ́ẹ̀rí ọlọmọsà fún yẹn lówó ìlú èbó tí mo kọ́kọ́ lọ bí ìbá ṣe pé mo ro tàwọn ọmọ àtìyàwó Yasin ìgbà tí wálé. mo lò bí oṣù kan àti nǹkan kan iná ọ̀sẹ́jú àtúwá jáde lóru èmi àtàfà wàlí ìlà ẹ̀ láńlọ́ọ̀dù mi làbá lọ aago méjì òru làbá débi traffic lọ́ba dúró mo ní kọjá aláàjì Nàìjíríà nù ní ìkọ́ mo ní tí ọ̀sẹ̀ tí lóru yìí ó ní àwọn tí ó wòye ẹ̀ kẹ́gbọ́ tí wọ́n kẹlẹ̀kùn yín láàárọ̀ ni wọ́n sì fún yín ń wé báyìí lọ́ọ́ sanwó. ọmọ Nàìjíríà kò sí bí wọn ti dá a mọ̀ àfi kọ́ ló wọn dákun kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí kí ló sì fà á ìyá ni adékútọ́nu ń lọ ṣe wá sí ọkọ̀ tó tẹ̀lé mi fẹ́ tó 18 ní gbogbo àwọn àlejò tó ń bá mi lọ wá sí àṣetán bá ti fọn fèrè báyìí púrọ́ láwọn ọlọ́pàá tiwọn ká dúró lówí ó ṣe púrọ́ àdúró ó tún sọ wọ́n báyìí àdúró ó ti wá fóònù ẹlẹ́ẹ̀kejì tá ń lọ kan wọ́n wá ní ká padà síbi èyí tí wọ́n lọ yẹ tọ́ọ̀nù ẹ̀jẹ̀ á lọ abadebe àwa wind down àwa wò báyìí àti sọ kankan àwa ò sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ ọkàn wò báyìí wọ́n ní Nàìjíríà mo ní bẹ́ẹ̀ ni ẹ wá ó ní go nígbà wa àkọ́jú ọ̀dọ̀ ẹ̀tàn mo ní sẹ́ ẹ̀ mọ́ tó wí hù sẹ́ ẹ̀ mọ́ tó wí bó ti rọra ṣe pé Nàìjíríà ẹ̀yin ẹ̀ hàn náà tí ẹ ní. ó ní wọn ò bí ọmọ náà nílùú àwọn pó táwọn ṣe ni yóò dúró kí ló fà á àwọn aláṣẹ wa ni wọ́n fìyà jẹ wá àti wá dìdàkudà àwọn tí ń bẹ lókè tó yẹ kí wọ́n fà wá lọ́wọ́ sókè wọ́n fà wá lọ́wọ́ sókè àrí àwọn ọmọ wọn ni wọ́n ń sá
àrí àwọn ìyàwó wọn ni wọ́n ń sá àrí ẹbí wọn ni wọ́n ń sá àwa náà wá yàyàkuyà mọ́ wọn lọ́wọ́ bá a ti ń bá lọ ni ọlọ́run wa mú lọ ni ọwọ́ sí ọyọ fúdánù gbogbo tí ń jẹ́ stéètì ọwọ́ nífọ̀kànbalẹ̀. ما من يوم جديد kò sójúmọ́ kan láyé tí ilé ọmọ tá a mọ̀ pé a tún bọ́ sójúmọ́ tuntun. إلا أمير اليوم ilá kínní. إلا أمير اليوم àyàfi kó jẹ pé bàbá wọn bá a lọrin tòní. يدعو الله سرا وجهرا. ẹ lè rí bílẹ̀ bá ti máa lọ kẹ́sìnú gbogbo ìmáàmù ni ó wà ń bẹ̀ bàbá wọn bá a lọrin náà ó jókòó kuranu la fẹ́ kéwù ojúmọ́ kan ò ní máa fi kí bàbá wọn bá a lọrin tòní ó kí ẹ bá ń bẹ lọ́hùn bàbá náà tún wá ń bẹ lọ́hùn kọ̀rọ̀ ń sì ń bẹ lọ́ kankan. على تطور مدينة إلورين. ọlọ́lọ́wọ́ ọba ìlú Ìlọrin wọn wá bẹ lọ́hùn fọmọ wọn bẹ lọ́hùn fúyàwó wọn kí ni wọ́n ń bẹ lọ́hùn sí. ala tatawuri Ìlọrin pé kí Ìlọrin ọmọ dàgbà sókè. وكثرة الأغنياء فيها. bàbá ọba Ìlọrin tún wá ń bẹ lọ́hùn pé wọ́n lọ́hùn mo fẹ́ kólówó ọ̀pọ̀ ńlọrin kólówó ọ̀pọ̀ kọ́mọ jẹ́ nìkan bàbá ọba Ìlọrin nù. يا أمير إلورين. ẹ dákun mo pe bàbá ọba ìlú ọba Ìlọrin. نعمتكم دائما ودولتكم سرمدا. bàbá wa lọ́la ọba ìlú Ìlọrin ẹ máa gbádùn lọ láyéláyé ni ọlọ́run ò ní fi kankan ṣe yín. فسبحان الذي أعطاك ملكا. mímọ́ ọlọ́run tó fún bàbá ọba Ìlọrin ní ọlá tó fún wọn tí wọ́n ń lò lọ́wọ́ yìí àná da ìjẹta da ìjẹrin da gbogbo ẹ̀ da ìjẹwà da àmọ́ lónìí yìí ó da ju gbogbo ẹ̀ lọ torí pé àwọn tànámẹ́wẹ̀ wà ní wọ́n bẹ lọ́hùn pé ní tí ọba tó tẹ́lẹ̀ yìí àwọn káyé ó yẹ ju àwọn lọ ni ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún bàbá ọba Ìlọrin tòní. فسبحان الذي أعطاك علما. bọ́ọ̀ bá ti bímọ àrí ọmọ ni ẹ sá ẹ máa sáré ọmọ ẹ̀yin obìnrin ẹ̀fọ́ kọ́lẹ̀ adémọ́ká wọ́n sì múra kankan dákun ọlọ́ àtàdá èmi nìkan ni kò gbélé rí bàbá wẹ̀gbẹ́ èmi nìkan máa rí mọ́ lọ́ọ̀pẹ́ ni ẹlẹ́ni ni ọ̀pá ni òbí ma ni olóhùn bí máa ń fún àtàdá lẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn fáwọn ọmọ ìyá tí wà àtàdá jẹ káwọn ọmọ tó jẹ mọ́ àtàdá dákun ọlọ́run èmi nìkan ni ojú ọmọ rí kọ́dà bí n bá ń wẹ̀ mọ́ wá fọwọ́ ta ìyá ẹ̀ bí ma ni àrí ọmọ ni ẹ sá àwọn tàbí wọn sáré òní kalẹ̀ ẹ sáré ọmọ gbogbo ẹgbẹ́ lẹ ṣe tán ẹ ṣe ẹgbẹ́ bó ìdàgbàsókè àwọn ọmọ wa ẹ ṣe yíhun gbogbo ẹgbẹ́ lẹ sì ṣe tán ìwọ lọ kọrin ìwọ ni wọn ó tì iwájú tó múra kankan gbígbà tí wọn ti gé ti àlùjánnà kalẹ̀ fún ọ sọ sáré ọmọ tẹ ẹ gbé lọ́wọ́ tẹ ẹ mọ bóun ni ó ti jẹ́ ọwọ́ ọlọ́run ló wà bóun ni ó jẹ́ ọlọ́run ló yé ọ̀nà wo ni ó gbà ọlọ́run ló mọ̀ séèyàn yìí ló gbé dání ọlọ́run ló mọ̀ sẹ́ni àbùkù ló ń pọ̀n ọlọ́run ló mọ̀ sólè ló ń fún lọ́mú ọlọ́run ló mọ̀ sólówó ló ń fún lọ́mú ọlọ́run ló mọ̀ sábìyì ló ń fún lọ́mú ọlọ́run ló mọ̀ ẹ wo gan àṣírí pamọ́ lára ọmọ. àṣírí pamọ́ lára ọmọ ẹ sáré ọmọ. وعلمك الجلوس على السرير. ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ jókòó mímọ́ ọlọ́run tó wá fi tó fi bá àti ṣe é jókòó pẹ̀lú ìyàtàpọ́nlé tó fi kún ọlá fún bàbá ọba Ìlọrin tí bàbá ọba Ìlọrin bá jókòó wọn a máa wuyàn ìjókòó wọn lásán gan tó tọrọ pé ọba ni. wọ́n tọrọ ẹ̀ kalẹ̀ ni o. عن مالك بن دينار. ọ̀rọ̀ kejì nu. الثاني من الكلام. ẹ̀kejì ọ̀rọ̀ ni mo fẹ́ sọ yìí. وصية مني إلى أغنياء إلورين. òun là sọ́ọ́lẹ̀ mi tí mo fẹ́ sọ èmi Buhari Musa èmi mo sọ àsọ́ọ́lẹ̀ mi fún gbogbo ẹni ọlọ́run rọ̀ lọ́rọ̀
lẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin Ìlọrin. لقول رسول الله gẹ́gẹ́ bí gbólóhùn Ànábì wa Muhammad. والذي نفسي بيده. ẹ̀rí Ànábì ní mo búra pẹ̀lú Ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ báyìí. لا تدخلوا الجنة ó ní ha ẹ lè wọ àlìjẹ́nà. حتى تؤمنوا. àfi kẹ́ gba Ọlọ́run ọba gbọ́. ìgbọ́ Ọlọ́run ọba gbọ́ wá yàtọ̀ síra wọn. bá a bá ní kí wọ́n mọ chẹ́ẹ̀kì àpò ẹnì kọ̀ọ̀kan wa nísìn Ọlọ́run lọ́mọ iye àdó ìjàmọ̀ tí ń bẹ lápò ẹlòmí. àdó kèèkan tíra tí wọ́n fa abẹ́rẹ́ gún ní ìtẹ́ fa abẹ́rẹ́ gún lọ́hùn bẹ́ẹ̀ bá wá bí pé kí ló fi oògùn olófin léyìí ṣe yàrá pé àárọ̀ bí. njọ́tọ̀ ń bẹ nínú ìyá rẹ tó dóyún oṣù kan oyún oṣù méjì oyún oṣù mẹ́ta àárọ̀ bí wo ló ṣe mẹ́. Ànábì lè wà àlìjánnà hatta tu'minu àfi kẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́. ولا تؤمنوا حتى تحابوا. ẹ sì lè nígbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ yín ò lè strong àfi kó ṣe kí ni àfi kẹ́ nífẹ̀ẹ́ ara yín ẹ wá jábìra wa sáà fẹ́ràn ara wa fẹ́ràn ara wa ẹ wà àwọn kírísítẹ́nì àti rí kírísítẹ́nì tí wọ́n wú ṣọ́ọ̀ṣì ẹ̀ tí wọ́n rí pé èèyàn bíi méje lè ṣe foundation ẹ ní gbọ́ pásítọ̀ kan lérí kínní kọ́sọ́ ẹ jẹ́ kẹ́nìkan ọ̀rọ̀ ṣe kínní kan nínú àwọn àfáà ní ṣe bóyá ó ṣe mistake sọ̀rọ̀ akamagbọ́ Facebook wà kún asalaamu ẹlòmíràn kọ́ sojú bíi aago márùn-ún àbọ̀rọ̀ lé yóò fi sálámà asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọlọ́run bá kí ànábì ọ̀rọ̀ yìí ni láti fèsì fún àfa òpònú ni Facebook wa kún fáwọn àfa àwọn ń búra wa àwọn tá a bu ní bẹ́lẹ̀ tẹ àwọn méjì ró sẹ́kù ẹ lọ́ọ̀dọ̀ wọn ni àwọn méjì ró sẹ́kù ilé wọn níbi wọn ti máa gbé ẹsẹ̀ títì lọ́wọ́ abẹ́ẹ̀ bá lọ ọ̀nà awẹ́ ẹ lọ́ọ́ jagun ìsìlámù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ti dúró ní ẹ̀jẹ̀ ọ̀tàn lára ẹ̀ ni. ogun ìsìlámù tájà ń bẹ ńlẹ̀ ẹ̀jẹ̀ á kó jígà bàbá sì kó jígà ẹ̀jẹ̀ á gbé kínní gbúdọ̀ sàlọ́ pé ọ̀yá máa wo àfi wọ́n lẹ̀ ń bẹ̀ ni èwo wá lógun aláàfà táwa ń bára wa jà ńlá nẹ́bílẹ̀ lè rí àlùjánnà wọ̀nyí o àfi kẹ́ fẹ́ràn ara yín. awala adullukum ala shay'in. Ànábì ní ẹ jẹ́ tọ́ka yín sí kankan. iza fa'altumuhu tahabbtum. Ànábì ní bẹ́ẹ̀ bá ṣe nǹkan náà tahabbtum ẹ sì fẹ́ràn ara yín. afushu salama bainakum. afshu salama bainakum. ẹ̀fọn peace ẹ̀fọn kánú lóyún ká fẹ́ràn ara wa. ṣé PDP ni wọ́ kò sí nǹkankan APC ni wọ́ kò sí nǹkankan SDP ni wọ́ kò sí nǹkankan ká fẹ́ràn ara wa ká máa bára wa sí àwọn sì gbọ́n àwọn máa bára wọn ṣe o àwa òun pósítà àwọn mílíkì àwọn ti mílíkì tán o ọ̀tọ̀ wa lẹ́ni tí ń gbá agolo ń bọ́ọ̀lù kí ẹ bá wọn dínà wọ́n jọ jẹ dínà wọ́n jọ jẹ gbogbo ẹ̀ láwọn tá a láǹ tẹ̀lé yìí ẹ̀yin ọmọ alura yín lé ẹ máa já wíńdò ńlé. Ìlọrin ní ìlú ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ máa ń mu kiri Colorado moli láòdù kọ́tà fínfín ẹ sọ ara yín àwọn àfọwọ́sẹ̀ pèlè yín ní òṣèlú tá a fẹ́ ṣe yìí ẹ má da ìlú yìí láàmú. Peace Ìlọrin ni wọ́n mọ̀mọ́ ẹ má da ìlú yìí láàmú nítorí 10,000 5,000 ó kò lè yín lọ́wọ́ ẹlòmíì bẹ́ẹ̀ lè lọ pààyàn tó bá kó 10,000 lé lọ́wọ́ nínú àwọn ọmọ kìíní tán mú Colorado ntọ́ fẹ́ jẹ ìwọ náà fẹ́ jẹ ẹjọ́ náà bá ní ọjà mọ́ lọ́wọ́ halas kò lè lẹ́gbẹ̀rún ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti gbé Ọlọ́run fún wa ní gómìnà tó dáa njọ́ láti rí rúlọ̀ wọ̀nyí lọ rírí ìlú ló tutù dáadáa yìí lásìkò Ramani
ẹ wòlú owó ń bẹ gbogbo ẹ ń bẹ gbogbo ọ̀nà wa ni wọ́n ti bá wa hù ní ẹ lọ wọ ọ̀nà àlìkí mọ́ bẹ́ẹ̀ bá tún kú ọ̀nbẹ wẹ́ẹ́ máa lọ ọ̀nà táǹkẹ̀ gbogbo ẹ tún wá lọ ọ̀nà oko gómìnà wa Ramani ọlọ́wọ́ àti ẹ̀yin àtìyàwó yín àtàwọn ọmọ yín ọlọ́wọ́ bá a san yín lẹ́san. Hubbuli watani umratin bulidani. Ẹni wá fẹ́ràn nẹ́bí ẹ sáábì fún gómìnà. Amina. Ẹ wo náà nísìnyí ni ó gba gómìnà tó ti jẹ lọ ìgbò nínú dúró báyìí rí apatẹnu ọ̀nà wa pàápàá mo ní yàyà fọ́. Hubbuli watani umratin bulidani. Àsìkò Ramani yìí Ìlọrin ń gbádùn. Àsìkò gómìnà Ramani yìí múlẹ̀kẹ́ ní àwọn ọ̀nà wa. Hubbuli watani umratin bulidani. Àsìkò Ramani yìí ìjọba rẹ̀ gómìnà rẹ̀ bọ́bá yìí pé everlasting governor bá ń bẹ ní abágbé wọn gbé fún Ramani. Àwọn sì bí tù wá oògùn ní. Hubbuli watani umratin bulidani. Àsìkò Ramani yìí gómìnà dáadáa ọmọlúwàbí èèyàn ẹ̀rí ní àwọn omi ẹ̀rọ wa tó ti dákú tẹ́lẹ̀ gbogbo àdúgbò ẹnìkọ̀ọ̀kan wa omi ẹ̀rọ ní yíyá. Hubbuli watani umratin bulidani. Mo láìkẹ́ gómìnà gidi ni òun náà bá tún ṣe tiẹ̀ tán bí Ọlọ́run bá ní eléyìí náà ní bí wọ́n ṣe gan ti ṣe tán ẹni tó lọ́wọ́ bá tún gbé bẹ́ẹ̀ Ọlọ́run ti àṣẹ lálàánú bó ti ṣe Ramani lálàánú o Ọlọ́run tó ṣe gómìnà Ramani lálàánú fún wa kó tún gbá láàánú mi bọ̀dá tó tún ju tiwọn lọ kó gbé síbẹ̀ o àfàyàyà àṣekà nífẹ̀ẹ́ ìlú èèyàn. Umratil bulidani. Gbogbo ẹ̀yin emirate obìnrin inú yín ọkùnrin inú yín Ọlọ́run ò ní jẹ́ tẹ́lẹ̀ wọ́n sàárì ọmọ. Amina. Inú fẹ́ wàláyì tá à ń bá ń bẹnu mọ́tálásí tá à ń ṣe yá ayò yá gàyọ́mọ yá ayò yá gàyọ́mọ tá a sì fẹ́ràn ara wa ẹ dì mọ́wọ́ kò sí ń tẹ́lẹ̀ sí àdúrà yín ò ní gbà. Kí tẹ̀sùbá rẹ̀ ọ̀gá tó kíní tẹ́ǹtì kó ṣe pọ́lọ́hún gẹ́gẹ́ ló ń pè òpin nǹkan mìíràn pé yá Allah yá Allah yá ẹ sì fẹ́ràn ara yín kò ní gbà. Bẹ́ẹ̀ sì káwọn àfáà lọ ń múra nítorí pé ẹ fẹ́ jẹ gómìnà bẹ́ẹ̀ káwọn àfáà lọ ń múra nítorí pé ọ jẹ sínétọ̀ bẹ́ẹ̀ káwọn àfáà lọ ń múra nítorí pé ẹ fẹ́ jẹ nǹkan wọ̀nyí gbogbo pàǹdùkú tẹ̀ ń jẹ wọn ni tẹ́ ẹ kó wọn lọ àwọn àfáà tẹ́ ẹ kó lọ ẹ wò wọn dáadáa ni àwọn ti kó gbogbo kásẹ̀tì bọ́ọ̀lù dání àti fíìmù bẹ́ẹ̀ ti ń pè wọ́n Nàìjíríà pé Sheikh àti erigi gbàdúrà yín wọ́n náà pé àwọn ọmọ kẹ́ gbàdúrà kọ táwọn ń wo ògógó lọ́wọ́ àti yín ká kọ́ dìrì. Àmọ́ bẹ́ẹ̀ bá ti súnmọ́ lọ́hùn níta ìbá ń bá yóò sì máa ṣe èé ṣe táníyàn yìí bá ti dá sọ́mọ nìkejì níta ìbá ń fẹ́ Ọlọ́run ó sì máa ṣe ibò òun ni máa ṣe nǹkan àfà òní aláàzà mẹ́nẹ́ńtà wàhálà kàzálítà wàhálà àǹtà wàhálà mùtùín ẹwù Imam Shafi orí bàbá yẹn pé púpọ̀. Aláàzà mẹ́nẹ́ńtà ó ní mo pè wọ́n Ọlọ́run ìwọ ni mẹ́nẹ́ńtà ẹni tó fẹ́ lówó o sì fún ọmọ ló kó tìbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí o sì fún lówó tí ì tọ́jú wọn. Ẹni ó wá lówó o tó dájú òun náà ẹni ó lówó ó wá fóun lọ́mọ ẹ o gbọ́dọ̀ ti bàdálà nǹkan. Ó wá parí ẹ̀ fẹ́ lómi owó ń bẹ ọmọ ń bẹ ẹ bá wa níta ní bímọ jù lórílẹ̀‐èdè Nàìjíríà àwa tálíkà Ọlọ́run ni àmọ́ wọn ara wa kọ́bọ̀ yóò fún kan lóyún yẹn wọ́n gbọ́ ọ̀kadà fẹ́ lómi máa mú wa ìsọlímẹ́ǹtì àbí kí wọ́n ń pè lérí ọ̀kadà bàjáàjì lásán ó sì lọ́ọ́ fún bèbí mẹ́ta lóyún. oyún ní pẹ̀rẹ̀rẹ̀ Ọlọ́run ní ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin níta fi ń ṣe jàǹbá fáwọn obìnrin nu ìgbẹ́nu ọdún kílódé mẹ́rin nífẹ̀ẹ́ súnà nábì mọ̀ fẹ́ ṣe súnà nábì èwo wọ́n wo ìyàwó rẹ̀ ó dàbí ìnuwó ilépo òun pé súnà lọ fẹ́ ṣe ó yẹ kó pọ̀ sí ìyàwó rẹ̀ la
ebe yẹn lójókòó yìí ẹni bí wọ́n máa fẹ́ bà kán láàyè tọ́jú ìyàwó rẹ ni aṣọ tó bá dára fún ìyàwó rẹ àwọn kan bẹ láàrin wáyà ìkọ̀ra sọ ọ̀pá mẹ́fà lọ́nà márùn fún ìyàwó ẹ̀ rí òun náà sì ń pèrè lọ́kọ à ń fa tẹ̀sùbá lásùbá kó lè gbà wọ́n dààmú ara rẹ̀ tọ́jú ọmọ ọlọ́mọ yẹn ọlọ́run lọ́mọ yẹn tó fẹ́ fẹ́ kó tó já mẹ́wọ̀ lọ́wọ́ ìyàwó tèmi ọmọ náà já níjọ́ mo ti fẹ́ nígbà mo rí pé mo wo kuranu kò sí pé kí n má lọ jà fún ara mi ń bẹ mo wà díìsì ànábì kò sí pé kí n má lọ jà fún ara mi ń bẹ ànábì gan jẹun yaakulu ta'ama ànábì a máa jẹun wa yamshi fil aswaq ànábì a sì máa lọ jà mo lẹ́lẹ́ran tèmi láàárọ̀ kùtùkùtù tí wọ́n ń pa lọ́wọ́ òun mo ti débẹ̀ kì í ṣe gbà wọn bá wọn fa bẹ̀bẹ̀ ẹ lé sinsin báyìí wọ́n ti mọ bí èmi wọ́n ti mọ tẹ́mi rà mo ti fún lówó ẹ̀ ńgbọ̀gbẹ̀rẹ̀ ń bọ̀ lẹ́nu báyìí pé lùbọ́ ló kù ní kankan ni mo ti gbé gbogbo ẹ̀ ní gbèdélé bọ́kọ̀ mi ó ti ṣe délé ni wọ́n sì máa já ńlẹ̀ mọ́tọ̀ òun ló sì pé ọlọ́run bóyá láṣìírí bí ìpẹ́jẹ ti mọ̀ pé lùbọ́ tán lé ìwọ ò fún ìyàwó olé rẹ lóúnjẹ ọ̀ wá ń fún àlè lówó wọn bọ́ sí ẹja wọn lọ́ọ́ ra unity ọmọ tó ń jẹun yà ná mọ́ yà ná mọ́ ni bọ́ lọ́wọ́ tẹ̀ wá ṣe kíṣà sísìn àwọn single mother wa kún ayé la ilaha illallah bẹ́ẹ̀ bá wà ń wo Facebook èyàn mọ̀ pé obìnrin ọlọ́run kó ṣàánú wa lẹ́yìn àwọn ìyá wa àtàwọn ìyá tó yẹ kó yìí àwọn obìnrin ti ń kú tàdí ẹ̀jẹ̀ ẹ bá ẹlòmíì lórí fóònù ló ẹ omi ni. ìgbà àwọn àrọ́kọ wọn ọ̀rọ́kọ rẹ ni àwọn single mother wọn ọ̀rọ́kọ rẹ àwọn náà wọ́n lọ ya lẹ́gbẹ́ wọ́n lọ gbalẹ̀ tiwọn náà wọ́n wá bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ṣe glo wọ́n fọ̀ lórí ráńpẹ́ òun náà mọ́ ẹ bá wá débi pati kàtà wá jẹ́ kó yà sí àyè